tọ́ wọ́n ní kògókògó báyìí lóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ ní ohùn akèrèǹgbè bó ti wù kákèrèǹgbè lóhùn tó tí Yorùbá ní kò lè lóhùn agogo lẹ́nu. Akínọlá Ọlámídé Ọlábàtà bàbá olówe mo mà tó gbòwe mí ìdè lónìí o, tọmọdé tàgbà ẹ wá nǹkan fìdílé ẹ̀jẹ̀ àjọtẹ́ ti gbọ́. Àwọn àgbà bọ̀ wọ́n ní àìfọ̀sán ṣeré ẹyẹ ẹ̀gà ló jẹ́ onílé lórí, àìfọ̀sán ṣeré ẹyẹ ẹ̀gà ló jẹ́ kó nílé lórí. Yorùbá pẹ̀lú àkíyèsí, Yorùbá pẹ̀lú ọgbọ́n wọn. A ti sọ ṣáájú àkókò yìí oríṣi ọ̀nà tí Yorùbá ń gbà láti ṣẹ̀dá òwe. Mo sọ nígbà náà wípé Yorùbá máa ṣẹ̀dá òwe láti pàṣẹ ìrísí ẹranko tàbí ìhùwàsí ẹranko. Yorùbá máa ṣẹ̀dá òwe láti pàṣẹ ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹ̀ kọjá, òun ni Yorùbá ń pè ní ìtàndòwe. Yorùbá máa ṣẹ̀dá òwe láti pàṣẹ àkíyèsí ìyówù kó jẹ́. Òwe yìí Yorùbá ń lò láti dín ọ̀rọ̀ sísọ kù. Lọ́pọ̀ ìgbà ni wọ́n fi sọ wípé òwe jẹ́ ohùn ẹnu àwọn àgbà tó ní ìtumọ̀ ìjìnlẹ̀. Òwe ó jẹ́ ohùn ẹnu àwọn àgbà tó ní ìtumọ̀ ìjìnlẹ̀. Àìfọ̀sán ṣeré ẹyẹ ẹ̀gà ló jẹ́ onílé lórí. Irúfẹ́ ẹyẹ kan ni ẹyẹ ẹ̀gà. Lédè míì, lédè ìbílẹ̀ tàbí dàdúgbò àwọn míì wọ́n á máa pè ní ẹyẹ ẹ̀gà. Yálà wọ́n pè ní ẹyẹ ẹ̀gà, yálà wọ́n pè ní ẹyẹ ẹ̀gà tàbí irúfẹ́ orúkọ yòówù kí ẹ̀yin mọ̀ pé ní èdè àdúgbò tiyín. Ohun tí Yorùbá mọ̀ tó sì dájú ni wípé àìfọ̀sán ṣeré ẹyẹ ẹ̀gà ló jẹ́ onílé lórí. Wọ́n ṣẹ̀dá òwe yìí láti pàṣẹ àkíyèsí. Tí a bá rí ẹyẹ ẹ̀gà lórí igi tí wọ́n bá wà, wọ́n á máa wá lógúnlógún, wọ́n á máa wà lọ́gbọ̀nlọ́gbọ̀n nítorí pé wọ́n máa ń pọ̀ lórí irúfẹ́ igi bẹ́ẹ̀. A tilẹ̀ rí ìpèdè Yorùbá kan tó sọ wípé igi tó bá ti dáràn ẹyẹ ẹ̀gà ó ti rógo àìléwé lórí. Igi tó bá ti dáràn ẹyẹ ẹ̀gà ó ti rógo àìnílé lórí. Tí a bá rí orí igi tí àwọn ẹyẹ yìí wà, ohun àkọ́kọ́ tá ó fi dá wọn mọ̀ ni ariwo wọn, irúfẹ́ ariwo tí wọ́n máa ń pa. A pé wọ́n máa dún wọ́sọ̀wọ́sọ̀wọ́sọ̀wọ́sọ̀ ni Yorùbá fi ní pé ẹni tí ò gbọ́ tẹnu ẹyẹ ẹ̀gà ni ó sọ pé ẹ̀gà ń pààtó lásán, nítorí pé gbogbo ìgbà ni wọ́n máa dún tí wọ́n máa pariwo. Tá a bá wá rí wọn kò sígbà tí a ó rí wọn bọ́n ṣe ń fò lọ tí wọ́n ń fò bọ̀, wọ́n máa lọ fẹnu já kóńkó, fẹnu já ewé tí wọ́n máa fi kọ́ ilé tí wọ́n ó gbé ni. Tí wọ́n bá wà lórí igi ọ̀pẹ kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó kéré yányán, a ó rí ilé ẹyẹ ẹ̀gà bíi 15 lórí irúfẹ́ igi bẹ́ẹ̀. Àwọn ẹyẹ yìí wọn kì í ṣe ọ̀lẹ rárá. Gbogbo ìgbà ni wọ́n máa fi ń ṣiṣẹ́, ìyẹn tí wọ́n fi ń kọ́lé tí wọ́n máa gbé lóríṣiríṣi nírúfẹ́ orí igi bẹ́ẹ̀. Báwo wá ni òwe yìí ṣe ní ṣe pẹ̀lú ìgbé ayé ọmọnìyàn, tàbí kí n sọ pé báwo ni a ṣe ń lò ó? Yorùbá máa lo òwe yìí wọ́n á máa lò nígbà míì fún ìmọ̀ràn. Tí wọ́n bá rí ẹnìkan tó ń ṣọ̀lẹ, wọ́n á máa lò láti gbà mìíràn pé lámọrín múra ṣiṣẹ́, àárọ̀ lọ́jọ́, àsìkò ní gbogbo nǹkan. Rántí pé àìfọ̀sán ṣeré ẹyẹ ẹ̀gà ló jẹ́ onílé lórí. Ìyẹn ni pé tẹpá mọ́ṣẹ́ lóòjọ́, tẹpá mọ́ṣẹ́ nígbà tí agbára wà, tẹpá mọ́ṣẹ́ nígbà tí òòrùn sì ràn, nítorí tó bá di ọjọ́ alẹ́ ó lè nísinmi. Wọ́n á máa lò láti gbà yẹn nímọ̀ràn. Bákan náà nígbà míì tí ènìyàn bá ń ṣe tí Ọlọ́run bá gbé àsìkí rẹ̀ dé tó kọjọ lákọjọlá rẹ̀ sí ènìyàn, tí àwọn kan wá fẹ́ máa jowú rẹ̀, tí wọ́n ṣe ìlara rẹ̀, tí irú ẹni bẹ́ẹ̀ kì í sì sọ̀lẹ. Yorùbá máa sọ fún àwọn tí wọ́n sì lára rẹ̀ pé ẹ fi kalẹ̀ o, àdúrà rẹ̀ ló gbà. Àìfọ̀sán ṣeré ẹyẹ ẹ̀gà rẹ̀ ló jẹ́ onílé lórí. Bákan náà a tún lè lò nígbà tá a bá rí bóyá arúgbó kan tàbí àgbà kan tó ń jẹun ọmọ tọ́lọ́run ti fi lọ́kàn balẹ̀, tọ́lọ́run ti gbàdúrà rẹ̀ déédéé, táwọn kan tí wọ́n kórìíra rẹ̀, tọ́lọ́run ti gbàdúrà irúfẹ́ ẹni bẹ́ẹ̀, tí àwọn kan tí wọ́n jowú ẹni bẹ́ẹ̀ lọ́nà òdì. A rí pé Yorùbá wọn a máa lo òwe yìí láti dárú àwọn bẹ́ẹ̀ lẹ́kun pé ẹ fi kalẹ̀ o, àìfọ̀sán ṣeré ẹyẹ ẹ̀gà rẹ̀ ló jẹ́ onílé lórí. Nígbà tó náà wà lópè pé ó gbìyànjú agbára rẹ̀, ó tọ́ ọmọ rẹ̀ nígbà tó yẹ kó tọ́, ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe nígbà tó yẹ kó ṣe é, pé ìdínú tọ́nà ọba náà tó fi bùkún lásìkò yìí tí orin bẹ́ẹ̀ fi ní ìsinmi. Mo rò pé pẹ̀lú àlàyé yìí òwe yìí yóò ti yé wa dáadáa. Bí ó ti mọ lónìí nù o. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Abíóyè. Títí gbà mí tá a tó fi pàdé ńkọ́.
ire o. Please subscribe.